Malam Yusuf Adépọ̀jù ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Malam ìfẹ́ tí ayé ní sí yọ pọ̀. Irú èmi tí mò ń sọ̀rọ̀ wàláì mo nífẹ̀ẹ́ yín gan. Lẹ́kọ̀ọ̀kan lórí àtúnṣe. Malam Yusuf Adépọ̀jù èyí tí ń ṣẹlẹ̀ níbi òkú bàbá wa Sheikh Muhammadu Jamiu Adépọ̀jù bàbá àlùbáríkà èyí tí ń ṣẹlẹ̀ nínú ilé yín yìí kò ṣàpọ́nlé fún ìkú láyé bàbá wa o wàláì 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 èyí tí ń ṣẹlẹ̀ lẹ́yìn ikú bàbá Muhammadu Jamiu pàápàá jùlọ nínú ilé yín èrò tẹ́yìn gbà tẹ́fí sí àwọn nǹkan yẹn yóò ta ko táwọn èèyàn yín ti ń dúró tì í tí wọ́n gbà o. Bàbá Muhammadu Jamiu ìlú ayé wọ́n lu ayé lórí Islam. Bàbá Muhammadu Jamiu Adépọ̀jù wọ́n lu ìsẹ̀mí wọn lórí Islam. Wọ́n lu ọ̀dọ́ wọn lórí Islam. Bàbá Muhammadu Jamiu Adépọ̀jù wọ́n lu àgbà wọn lórí Islam. Wọ́n dẹ̀ parí ayé wọn sórí Islam. Ìkúrò wọn láyé wọn ó tún ń ṣèyàn lójú ọ̀yìn. Alhamdulillah, I was there. Inú mi dùn yín pé mo wà níbẹ̀ kí wọ́n tó gbé bàbá jáde láti dé lóbù. Àtẹ̀mí àti Abdulhakeem Ọládọ́gba Àmọ̀fẹ́. A dẹ̀ rí àwọn èèyàn bí wọ́n ṣe pọ̀ tó. A jọ gbé bàbá wa lọ sí mọ́jìrì tàbí bẹ́ẹ̀ kírun sí wọn láàánú. Èrò pọ̀ bí omi tó ní kálukú ń sọ ribiribi bàbá Muhammadu Jamiu Adépọ̀jù. Tákà mẹ́ta ọmú lọ́ọ̀bìrà mọ̀. A tó jọ kúrò níbi tá a ti kírun àjọ kọjá lọ sí ìtẹ́ni. Tá a gbé bàbá wa lọ. Èrò tó lọ bí omi àwọn mọ́yẹmọ́yẹ. Bàbá Ṣífì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àjọ wà ń bẹ̀ ni Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá náà ogun. Èmi àti bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ jọ kíra. Àdẹ̀jọ́ sọ àṣọ yí ọ̀pọ̀. Àjọ sọ àṣọ yí ọ̀rọ̀. Wàláyà àbúra wa. Àjọ padà sọmọ́ra wa. Nígbà tá ẹjọ́ sọ níjà. Kọ́lọ́ jọ kó jẹ́ kẹ́mi bàbá náà ogun. Gbogbo tí jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ ti ń bẹ l'Ógbómọ̀ṣọ́ náà bá ní yẹjú ẹ̀. Àbá Abdulhakeem Bánú sọ alága mi. Èmi àti Mùdírù Ajígi níjọ ríra wa. A bọ́ra wa lọ́wọ́. Kò sí muskilat. Orí ọwọ́ tá a sì jọ wà ń bẹ̀. Ṣé bá jọ dúró lórí àtúnṣe ni? Ojú títa yóò fi wo nǹkan yàtọ̀ sí tí Káyìdé yóò fi wo nǹkan. Malam, mo fẹ́ kẹ́ ẹ chẹ́ẹ̀kì àwọn tí wọ́n dúró pẹ̀lú yín. Èrò àtàníyàn tẹ́ ẹ ní pẹ̀lú àwọn àlejò tẹ́ ń gbà lẹ́yìn ikú bàbá yín. Àwọn supporters yín wọ́n ti fi ń tẹ epo sí aṣọ àlẹ́ ikú láyé bàbá wa Sheikh Muhammadu Jamiu Adépọ̀jù. Bàbá yìí dẹ̀ lu ayé wọn dáadáa wàláì. Mo fi ìgbésí ayé bàbá yìí mo fi bẹ́ẹ̀ náà sínú ayé mi. Age of 90 years ẹnìkan kan ọ̀dẹ̀ rí bad comment fún bàbá wa Muhammadu Jamiu Adépọ̀jù. Malam Yusuf eléyìí tó lórí ire fún yín. Àbẹ́ tí ń ṣẹlẹ̀ yìí pẹ̀lú pé àwọn èèyàn yìí kan fẹ́ máa ba ìjì ọmọlúàbí gbogbo oníkálukú tí wọ́n fi ẹ̀mí wọn tọrẹ nítorí yín. Malam Yusuf tọ́ba kan ikú máa bá ẹ kú nítorí èèyàn ròde o. Tọ́ba kan kú máa bá lámọ̀rí kú lónìí torí èèyàn gọ̀kadà o. Mo dẹ̀ fẹ́ ká jẹ́ ká lọ rántí ọ̀rọ̀ Ọlọ́run. Suratu Ali Imran. Aya 163. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahi arrahmanir rahim. Wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatan
bali ayé dàrọ̀ bí yurisaku. Ó ní wá ní gbogbo àwọn tí wọ́n bá parí ètò ìgbésí ayé wọn sójú ọ̀nà tọlọ́hun, ẹ má rò pé òkú ni wọ́n. Àwọn tí ń mọ Ọlọ́run tí wọ́n ikú, wọ́n bẹ̀rù Ọlọ́run tí wọ́n ikú, wọ́n páyà Ọlọ́run tí wọ́n ikú, wọ́n sin Ọlọ́run tí wọ́n fi kú, wọ́n ṣètò Ọlọ́run tí wọ́n fi kú. Alukuran Olúwa ní ẹ má rò pé òkú ni irú wọn. Bali ayé àrùn ìdàrọ̀ bí yurisaku, wọ́n bẹ lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n ń lò gbèsè ayé. Malam Yusuf Adépọ̀jù lẹ́yìn ikú bàbá ẹ̀ ní gọ́ra rẹ̀ aṣọ ọmọlúwàbí táwọn èèyàn yìí ń fọ aya látara gbogbo ẹni tó fi ẹ̀mí tiẹ̀ sílẹ̀ tọ́bẹ̀ wọ́n máa bẹ yín ṣèdárò bàbá yín. Sọ lórí burúkú làwọn eléyìí ni. Sọ́wọ́ yín ni kọ́kọ́rọ́ àlìjẹ́nnà wà ní àbí kọ́kọ́rọ́ náà. Bàbá wa ṣe Ahmed Labibu ìjọba ọjọ́ Monday àwa kú ní àtẹ̀kọ́ láti Èkó ní bàbá wa ìjọba ti gbéra. Wọ́n wà ní programu jọ Saturday, wọ́n tún wà lẹ́kọ̀ọ́ jọ Sunday, wọ́n dẹ̀ gbéra láti Èkó, wọ́n ń bọ̀ ní Ìlobù. Malam Yusuf bàbá wa ìjọba wá sí Ìlobù, ṣàmì yìí pé bàbá ń kábàámọ̀ ìpá wọn sí wá kí. Alhamdulillah tó wàláì tàláì súnmọ́ bí láìlẹ̀ ní láìláìlá wà. Alukurani rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá jẹ́ pé èmi wà ní Ìlobù tí mi ti kú ò, tí àwọn èèyàn yìí fi tí wọ́n fi. Masali kaoribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé, irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù, òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa sádàlí kaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlí kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á, ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Ihun tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Gómìsà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Gómìsà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá wọ́n tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí, jẹ́ n gbàdúrà fún ọ kí n lè sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Wọ́n fi bẹ́ẹ̀ máa tẹ ìjọmọlúàbí ọ̀gá wa. Ṣé Ahmadu Labeeb ìjọba tí mo bá wà bẹ́ẹ̀ ni mo fi ọba tó lẹ̀mí mi búra, á lura wa túká kó bẹ́ẹ̀ yẹn ni. A máa nira wa tó, ọlọ́pàá wà kú anybody bẹ́ẹ̀ yẹn ni. Lọ́jọ́ ọmọdé yẹn tó bá jẹ́ pé kì í ṣe pé wà ti kú onílòbù. Táwọn àfáwọn ṣe Ahmadu Labeeb bá ní níbẹ̀ yẹn. Táwọn èyí wá ń béèrè rọ́bì foolish question lọ́wọ́ wọn. Kí ló kẹ̀gbẹ́ sí ayé ẹnìkan nípa tẹnìkan gan? Your life is for you, my life is for me. Bàbá jẹ́ Ahmadu Labeeb ìjọba wọn wá síbi ṣètúrà bàbá yìí, Malam Yusuf, ẹ tóbi lọ́wọ́ ara ayé, ẹ tóbi gẹ̀. Anybody then ní interest dáadáa sí ẹni tí ń bọ̀ látẹ̀kọ́ tí ń lọ lọ́dún tó tún wá kọ́ gba ìlú wa nítorí ìfẹ́ Ọlọ́run tó ní sí tó dẹ̀ wá dẹ́rọ bàbá wa. Ọjọ́ Monday yìí èmi ní prógámù tí mò ń lọ gbowó ń bẹ. Mo ní prógámù tí mò ń lọ tí mo fẹ́ lọ gba owó níbẹ̀. Mo pàtì ní torí mo rí mẹ́sẹ́ẹ̀jì lálẹ́ pé bàbá wa Muhammadu Jamiu kúrò láyé. Àwọn ẹni irin náà láàmì máa fi ṣe, a máa fi tọrọ àti bọ̀tán dáadáa fúnra wa. Èmi náà agbéra láti kiri èmi àtàbúrò mi, Kànífà Akéré, àwọn abẹ̀yẹ, oníkálukú pa gbogbo tó bẹ́ẹ̀ ṣe ti torí tí ni. Malam Yusuf Adépọ̀jù, àwọn èèyàn yìí, àwọn ẹlùsùn ara yìí, wọ́n á fẹ́ sí ẹ̀yin bàbá yín dáadáa o. Ẹ̀yin oní bàbá tí ń sẹ̀yìn bàbá yín dáadáa. Àbáwọn tẹ́ ẹ kórora yìí, wọ́n á fẹ́ sí ẹ̀yin bàbá yín dáadáa o. Kúlẹ̀ lẹ́ akọ́n wọlé ọ̀ká ni mo rọ̀. Torí gbogbo attack tí wọ́n bá ń fún anybody nítorí pé wọ́n wá kí fún ìkú láyé bàbá yín, tó bá di ọjọ́ ìgbèǹde wọ́n máa lọ kéèsì yẹn papọ̀ mọ́ ìkú láyé bàbá yín o. Àǹfààní yín o, ẹ̀dẹ̀ gbàgbọ́ yẹn. Mo dàbẹ̀ pé yìí gẹ́ 8 embarrassment. Àwọn ìdọ̀tí àti wọ̀sí táwọn olórí burúkú kan fi kan bàbá wa ṣe Ahmadu Labeeb ìjọba, wọn ò tó bẹ́ẹ̀ torí pé wọ́n wá kí ni. Ló fa àwọn fún embarrassment yẹn, ló fa àwọn ọ̀dọ̀tí yẹn, ló fa ọ̀pọ̀lọpọ̀ tí ò nítumọ̀ tí ń ságìrì sí yẹn lára. Ó tún wá di òru àná, mo wá rí pé ìyá wa Ummul Khair Alhaja Kafila Kaulan Sayyidul Mu'minat,
gbogbo tí jésù láti lè mú mi nì ìrẹwọlé ìkirè local government wọ́n wá sọ́dọ̀ yín ìyàwó alájẹ kàfínà káwùlà ọmú ni muminat gbogbo tí jí Ọ̀yọ́ state wọ́n wá sọ́dọ̀ yín àwọn tí oníyàwó mẹ́ta náà tún perform kó tó di para rẹ̀ balẹ̀ ṣé ìsìlámù náà lélẹ́yìí ṣé ìsìlámù náà làwọn èèyàn yìí ni wọ́n ń ṣe yìí ẹgbọ́n náà bẹ́yìn bá tiẹ̀ kú láyé tó kú bá kú kí ni tí sẹ̀rí aṣọ ẹ̀pọ̀ yẹn ká máa ṣe lẹ́yìn òkú kí ni tí sẹ̀rí aṣọ ẹ̀yà lùsùn náà sẹ́yìn tá dẹ́wò lẹ́yìn ikú bàbá Muhammadu Jamiu Adépọ̀jù bàbá àlùbáríkà ṣé tí sẹ̀rí akọ́ wa nu ṣé tí súnà kọ́ wa nu attack anybody ọ̀rọ̀ anybody dẹ̀ fi ń ba ìjọmọlúwàbí anybody jẹ́ ṣé ń tún ẹ̀yin bàbá Muhammadu Jamiu Adépọ̀jù ṣe ni abẹ́ ń bẹ̀yìn bàbá yìí jẹ́ ọlọ́mọ abẹ̀yìn tí náà jẹ́ gbogbo yìí ẹ̀yin tẹ́ ẹ bá ronú àti ba ẹ̀yin bàbá yìí jẹ́ pẹ̀lú akitiyan bàbá yìí nínú Islam age of 90 years tí bàbá yìí ọ̀dẹ̀ ṣe kankan mẹ́ lẹ́yìn kẹ́límà la ilaha illallah tí bàbá yìí ọ̀dẹ̀ ṣàṣọ́lẹ̀ burú tó ẹ pé àṣọ́lẹ̀ rẹ ni bàbá wa yìí sọ ẹ̀dẹ̀ ń fi kú láyé bàbá Sheikh Muhammadu Jamiu Adépọ̀jù ẹ̀dẹ̀ fi ń ba ìjọmọlúwàbí ara yòókù jẹ́ sọ lórí burúkú nìyí ni. sọ lórí burúkú nìyí ni. kí ló kẹ́ ìgbésí ayé ẹnìkan nípa bàbá Sheikh Ahmed Labeeb ìjọba Malam Yusuf sọ́gà àwọn ọ̀wá ní mọ̀ kábàámọ̀ ẹgbẹ́ kí làwọn wulẹ̀ wá kí n sí. kí tẹ́nibọ́dì bá wá kí n ṣe pé yóò jí bàbá àmọ́ gẹ́gẹ́ bíi tí súnà kọ́ wa táyìn náà dẹ̀ jí alálùbáríkà ọmọ. ẹ jẹ́ alálùbáríkà ọmọ kò sókù ńlá ọmọ ńlá níbẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá sí Ìlóbù àwọn tá a wá lóbù níjọ́ Monday àtàwọn tí wọ́n tún wá torí tí ló ń kálukú fi wà ẹlòmí ọmọ bàbá ẹlòmí ọ̀rí pàfọ́mẹ́ǹtì wọn but Malam Yusuf ẹ tóbi nígbà yìí oníkálukú látara àgbèsè yín nínú Islam látara ìwà àtẹríba yín látara àtẹ́dísí yín pẹ̀lú èèyàn látara àtẹ́fí máa ń báwọn èèyàn sọ̀rọ̀ èyí táwọn èèyàn yín dẹ́wò lẹ́yìn ikú bàbá yín sọ bá ìlànà ṣẹ̀ríà mú sọ bá ìlànà súnà mú. ọ̀pọ̀lọpọ̀ oníkálukú fi ilé ẹ̀ sílẹ̀ oníkálukú fi ọmọ ẹ̀ sílẹ̀ oníkálukú fi ayé ẹ̀ sílẹ̀ oníkálukú fi bùkátà tó fẹ́ gbọ́nú ayé ẹ̀ sílẹ̀ ọwọ́ á tún fi ẹ̀mí ẹ̀ lé ọbọ̀ ọnù ọkọ̀ ń bọ̀ lọ́dọ̀ yín ọwọ́ ń dọ́dọ̀ yín àwọn èèyàn yín wá àtáàkì wọn badly. àbáde ní àtẹ́rìjù àǹtakùn rọ̀fí kàkàwùmọ̀ láwùn sáàdùn wà á ń tàbí gẹ́rì sáàdì. àtẹ́rìjù àǹtakùn rọ̀fí kàkàwùmọ̀ gbogbo oníkálukú náà ló fẹ́ jọ bàbá wa Muhammadu Jamiu Adépọ̀jù oníkálukú náà la fẹ́ ní oríire wọn ọjọ́ tí bàbá yín kú Malam Yusuf èrò pọ̀ tó kọjá bẹ́ẹ̀. àwọn ará Èkó ẹlòmíì ti dé Ìlóbù láago 8 látẹ̀kọ́ ará Ṣakí ará Kìsí gbogbo oníkálukú wa lójú ara wọn sọ́dọ̀ yín ikú láyé bàbá yín ẹ̀dẹ̀ lajúlẹ̀ Malam Yusuf ẹ̀dẹ̀ lajúlẹ̀ táwọn olórí burúkú kan tí wọ́n fi ikú láyé bàbá yín wọ́n dẹ̀ ń depo sí aṣọ àlà àwọn èèyàn ẹ̀ sì lè bóde kẹ́ ẹ̀ wọ́ọ̀nù anybody. tí mo dẹ̀ mọ̀ yín pé yín gẹ́gẹ́ òní faramẹ́kánìkan ba ìjọmọlúwàbí yín jẹ́. wàláì Malam Yusuf mo mọ̀ pé ẹ̀ní faramẹ́kánìkan ba ìjọmọlúwàbí yín jẹ́. bàbá wa Sheikh Ahmed Labeeb ìjọba ọ̀gá wa wọ́n wá sí Ìlóbù èmi gẹ́ regret pé kí lọ̀gá wá sí
torí bí ó ṣe gbéra látẹ̀kọ́ àwọn jẹ́ mo wà wú ẹ̀ bẹ́ẹ̀ ti bẹ́lò ìyá àlùbáríkà even èmi tó lọ dúró dè wọ́n ní abẹ́rẹ́ kí mo fẹ́ pàdé àfáà mi ká tó wọnú Òṣogbo àti ọ̀nà tí wọ́n gbà wọ́n ti kọjá ibi táwa ti dúró wọ́n lọ lóbu tí mo bá mọ̀ pé àtáàkì lẹ́fún wọn ni máa tọ́nu máa tẹ̀lé wọn wòrí ọ̀pọ̀ tí wò níjọ náà wàláhì Al-Qur'ani Ọlọ́run lélẹ́yìí gbàgbé bó ṣe ṣẹlẹ̀ Sumuratul Muminin ntọ́ tẹ́ wa lọ́rùn tó dàbí wàhálà òsì àbí ẹ̀yà wèrè ni. bẹ́ẹ̀ni bọ́dì bá wọlé ṣé ẹ̀jọ̀ wọ ni bẹ́ẹ̀ni bọ́dì bá wà ní jẹ́ náà ṣáájọ́ máa wọ ni. anabi wa sallallahu alaihi wasallam adabul mari khairun min sabi ẹ̀kọ́ ọmọ ènìyàn lóore ju owó ẹ̀ lọ ẹ̀ńpẹ́ kéwọ̀ ẹ̀ńpẹ́ ẹ̀nímọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ ní ẹ̀kọ́ kéwù lásán lẹ ké ọpọlọ ọlọ́pọlọ ló fẹ́ sọ yìí di wèrè gbogbo tí àtẹ̀pẹ́ kí àtàdísì tẹ́lẹ̀ mọ̀ ṣé báwọn kan ni wọ́n kọ́ sílẹ̀ nígbà tí abomi lámùyín bá rẹ́gún ẹni tó pọ́n ẹ̀bẹ̀ kí ni kò rí orí yìí ti dàrú ni èpè mú irinṣẹ́ ya wèrè ni. bàbá jẹ́ amadu ìjọba wọn wá bẹ̀yẹ ẹ padà kọ́ bọ̀ ọlọ́fun ẹ kọ́ bọ̀ ọ̀gá wa ẹ kọ́ bọ̀ ọlọ́fun ẹ kọ́ bọ̀ ọlọ́fun àtàtà fi ń fi kọ́ bọ̀ ọlọ́fun yẹn tẹ́ fi ń ba ìjọmọlúwàbí wọn jẹ́ táwọn olórí burúkú kan fi wá dúró láfẹ́ wọ́n wá pínrọ́ kiri torí pé wọ́n wá sí lòbù ṣé gbogbo tí wọ́n ń ṣeun bí wọ́n ṣe àtàkì ọ̀gá wa ṣe Ahmad Labeeb ìjọba Malam Yusuf wọ́n ń kọ́ ládàá rẹ̀ náà sórí ìkú láyé baba Muhammadu Jamiu ẹ jẹ́ n sọ fún yín o ẹnìyàn Iran fàkọ́ Iran wọ́n kọ́ Kùránì lọ́dẹ̀jì oyé wa pé inna nahnu nuhyil mawta wa naktubu ma qaddamu wa atharahum wa kulla shay'in ahsaynahu fi imamin mubin. Prince mo gbọ́dọ̀ yín wàláì mo gbọ́ yé bàbá jẹ́ Ahmad Labeeb ìjọba ìfẹ́ tí wọ́n ní sí wọ́n dẹ́dọ̀ yín wọ́n túra palẹ̀ ni Sùmúrà ìtura kalẹ̀ sọ́dún yẹn Sumuratul Muminin a máa múra tó gún ọba ṣẹlẹ̀ ni. ẹgbẹ́ báwọn bàbá wa ti kọ́ lórí ní iṣẹ́ kéwú ogun lọ́jà mọ́ iṣẹ́ kéwú ogun lọ́jà mọ́ bí ọkọ̀ bí àdá nínú ìpìlẹ̀ ẹ̀dá tí ó bá lè jagun kò ní lè kéwú iṣẹ́ kéwú ogun lọ́jà mọ́ iṣẹ́ kéwú ogun lọ́jà mọ́ bí ọkọ̀ bí àdá nínú ìpìlẹ̀ ẹ̀dá tí ó bá lè jagun kò ní lè kéwú ẹ̀yà wẹ̀rẹ̀ ni àṣẹ wà ní kásàbí ayọ́nà àbúrò ní sẹ́yìn gbogbo anybody wá ń wá bí òkú yín Malam Yusuf ẹ tóbi pẹ̀lú owó ara ayé jùrú etí ń ṣẹlẹ̀ lẹ́yìn bàbá yín lọ ìtẹ̀ tí wọ́n ń kọ ikú ìṣẹ̀tẹ̀ gidi o ẹ jẹ́ sọ direct fún yín ó yẹ ká ìgò bóde Malam Yusuf ó yẹ ká ìgò bóde ká ṣe lẹ́ẹ̀bọ́jẹ́ ìṣẹ́jú máa nì pé gbogbo ẹ̀yẹ tẹ́ ń kọ́ ti ọ̀rọ̀ àwọn tí wọ́n ń gbọ́dọ̀ mi tẹ́ fi ń depò àlàsí wọn lá ká gbé wọn ṣépè pé wọn ní láti bọ̀ tẹ́ dáadáa bàbá tó bí wáyé rẹ bàbá Muhammadu Jamiu Adépọ̀jù wọ́n lu ayé rẹ wọ́n dẹ̀ kúkú rẹ wọ́n sì lọ́lọ́ rẹ àwọn ẹni rẹ ni wọ́n dẹ̀ sìn wọ́n èyí tí wọ́n ń ṣẹlẹ̀ yìí alùkẹ́sẹ̀ tí wọ́n fi ń kẹ gbogbo àwọn èèyàn nítorí pé wọ́n wá bá yín dárò yìí sọ bá mu. ìyàwó alájà Kàfílà Kaula ìyàwó alájà Kàfílà Kaula alájà náà tó wá bẹ̀yẹn oníyàwó mẹ́ta ọmọbọ̀rù mi bí gòmájú olómi yẹn òun náà ní ẹ̀rọ alájà Kaula ó àtàkì wọn lórí ọ̀rọ̀ tí ò ṣe é gbọ́ létí kírú oníyàwó ọmọ mẹ́ta pé òun kéwù kóńtọ́ dẹ̀dẹ̀ kẹ yéwu òun dẹ̀ súnmọ́ àwọn àfáàsù náà nígbà tó ké tó wà lẹ́kọ̀ọ̀kọ́
abani laysa al yatim alladhi qad mata walidu bal yatim elemi wal adab gbogbo ileke takanda leke gbogbo ileke takanda me leko ba yen sọ̀rọ̀ ni ẹ̀kọ́ ba yen ṣe seru tó ṣẹlẹ̀ pẹ̀lú Malam Yusuf yẹn ṣé nten dewo pẹ̀lú gbogbo àwọn èyàn yẹn ṣé sunna yín náà ló kọ́ yín bẹ́ẹ̀ ṣé sharia yín náà ló kọ́ yín bẹ́ẹ̀ ṣé sunna yín ló kọ́ yín bẹ́ẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam asinu li ali Jafar qad asabahum ma yasjudun ṣé Malam Yusuf ìtàbùrúkú lẹ̀ ń kọ́lẹ̀ lẹ́yìn ikú bàbá Muhammadu Jamiu Adépọ̀jù gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ kọ́tẹ̀ bú ìṣẹ̀dá bàbá yẹn àgbèsè bàbá yẹn ní Islam máa fara ní. ó máa fara ní alájà kàbílà kan là wà bẹ̀ yẹn níbi àtáàkì oníyàwó mẹ́ta ọmọ tó ṣe bẹ̀rẹ̀ gbèsè ayé kí ló ti bọ́ sọnù lọ́wọ́ ẹ̀. sẹ́yìn ìmọ̀ náà lápẹ̀ ń gùn wá báyìí àbíkéwù la ilaha illallah ta ló nímọ̀ tó ṣe ìtàn kò tí ì sí lábẹ́ sánmọ̀ yìí kò tí ì sáfà kankan kò sí ìtí mùsùlùmí kankan kò tí ì sẹ́ni tó kéwù kankan tó ní ìmọ̀ tó lálàáfẹ́ nímọ̀ tó ṣe ìtàn ibo ni ṣe ìtàn parí ẹ̀ sí kí ló sọ ṣe ìtàn dórí ibú takaburu ni ẹ̀ẹ́dẹ̀ rọra dẹ́ẹ̀dẹ̀ mẹ́ra wo ilẹ̀ yọ ẹni tí ò kéwú náà ní tó ké káfíńtà kéwú kan ní bíríkìlà kéwú kan ní mẹkáníìkì kéwú kan ní dírẹ́fà kéwú kan ní ọlọ́kadà kéwú kan ní ẹni tí ò kéwú náà ní tó ké. ṣebí àti ṣíbí mọ́mú Ògbómọ̀ṣọ́ ṣé bá jọ pàdé nílòbù àṣàkọ tó péye ń bẹ lára mọ́mú Ògbómọ̀ṣọ́ wàlẹ́ ẹ̀kọ́ ń bẹ lára mọ́mú Ògbómọ̀ṣọ́ kọ́lọ̀ ọjọ́ kọ́ bá mi sàánú bàbá ìmọ̀mù náà ṣíbí mọ́mú Ògbómọ̀ṣọ́ kọ́lọ̀ ń bá ń fún wọn ní sùúrù àti ọpọlọ tí wọ́n fi tó Ògbómọ̀ṣọ́ tí ó tún fi tòjú báyìí lọ bàbá ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ àjọ kíra àjọ sọmọ́ra wọ́n ní alájọ ọ̀nà òdodo ẹ mọ̀ mí rí mi mọ̀ rí ẹ rí mi rí mi rí rí ńgbà mo dẹ̀ ń sọ̀rọ̀ mi dákọ̀ yín àmọ́ ẹ dákọ̀ mi ọ̀rọ̀ ọmọlúwàbí ọ̀rọ̀ tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń sọ tẹ́yẹ̀ dẹ́ rí nínú sọ̀rọ̀ wọn inú pàfùmẹ́ǹtì wọn pé ti tẹ̀kọ́ ni ọ̀rọ̀ ẹ̀kọ́ ni bàbá yẹn ń sọ. ọ̀rọ̀ ẹ̀kọ́ ní bàbá yẹn sọ ọlọ́mọ bá tí wọ́n jẹ́ láyé tó ti bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni alájọ ọ̀nà òdodo ọ̀rọ̀ tẹ́ sọ pọ̀ sẹ́yìn ọmọ yìí pọ̀ ni mo ní fàtúnṣe ni mo ní ṣáájú kan nígbà táwọn kankan ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ èmi náà jáde tí mo ṣe láti mọ́dẹ̀ dákọ́ yín adẹ̀ so mọ́ra mo rí pé olóríire ni bàbá eléyìí ìmáàmù torí ẹ̀ pé ni frustration gbà mí a máa jẹ́ kíyàn sọ àwọn ọ̀rọ̀ mi a dẹ̀ so mọ́ra mo tó gba nọ́mbà ṣíbí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ níjọ náà ṣe bí ìsí àti wá wọn ni àbá àjígini mo rí àbá àjígini mo bọ̀ lọ kájígini àpòwò àtàkì mi bá dìjọ náà á lura wa tá fẹ́ para wa wẹ̀rí ọ̀pẹ̀ tí ń wò ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ tí mi sọ máa lè sọ̀rọ̀ láti lè mú mi ni àtàbà àjígini àmúrú mùdírù àjígini àjọ kíra wa bọ̀rọ̀ lọ sàlámù aláàdé àjọ kíra wa ó kálukú bá tiẹ̀ lọ that is normal protocol from Islam. Malam Yusuf àtàkì tí àwọn èèyàn yín tí wọ́n ń fún gbogbo àwọn tí wọ́n wá ń kí ẹ̀rí tí ayálu Kùránì Suratu Yasin inna nahnu nuhyil mawt wa naktubu ma qaddamu wa asarahum wa kulla shay'in ahsaynahu fi imamin mubin gbogbo tó bá tún ṣẹlẹ̀ ní dáadáa àti dáadáa lẹ́yìn ikú bàbá wa Sheikh Muhammadu Jamiu Adépọ̀jù wọ́n kọ́ lẹ̀ o
ẹ má jẹ́ kí àwọn tí wọ́n dúró pẹ̀lú yìí ẹ má jẹ́ kí wọ́n kọ ìkọkúkọ lẹ̀ fún bàbá wa Jamiu Adépọ̀jù o bàbá yìí wáyé aráyé wá o wọ́n rí ẹ̀sìn sí o wọ́n kú dáadáa o wọ́n pàdé Ọlọ́run dáadáa àwọn olóríire ni wọ́n gbé wọn o àwa olóríire tó lè fa ànàmì ni. àwọn olóríire la kírun sí wọn lára o àwọn olóríire la gbé wọn lọ tẹ́ o torí pé ọmọ olóríire ni wọ́n bí. Malam Yusuf attack ẹ jẹ́ bá mi sí à program yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ Malam ẹ lọ sọ́tọ̀pù àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú yín wọ́n tún attack Alájà Kàfílà Káúlà kí ló dé tójú òtí wa ní Islam náà ta ní kókóró àlìjẹ́nà gẹ́lẹ́ lọ́nà èpè mú yín ni gbogbo ìbádà tẹ́ ń ṣe ìjọsìn tẹ́ ń ṣe sọ́nà ti fi hàn kó ń gbà ní tó ti gbà lọ́wọ́ yín ni kí lè rí. kí lè rí tẹ́ ẹ fi ròyìn pé ẹ mọ́ tẹ́ ẹ fi rò pọ́lọ́ ń gba ìbádà lọ́wọ́ yín tẹ́ ẹ ń sọ̀rọ̀ bí ìgbà pé kọ́kọ́rọ́ àlìjẹ́nà ń bẹ lọ́wọ́ yín. mo gbọ́ tẹ́nìkan sọ mi pé wọ́n mẹ́sàn-án tèmi náà múdà wọ́n àlẹ́ mẹ́sàn-án mi kí n wà ní ọ̀dọ̀ bàbá Malam Yusuf Adépọ̀jù kẹ́nìkan lórí ìyá àwọn dàrú wàláì rọ́bùlì kábà á sẹ́ra wa lẹ́sẹ̀ tá a hun di ara wa ni á gùnra wa tá a sara wa ni. màá dẹ̀ wà níwájú ẹ wàá dẹ̀ dúró pọ̀ fẹ́ máa bá ẹ̀jẹ̀ ọmọlúwàbí mi jẹ́ ẹni tí ó kù yóò kù yóò kù ẹni tí ó kù. wọ́n bú yéèyàn ọjọ́ kù wọn ò tí ì pé ọjọ́ kù rẹ ti pín ọyẹ ni. wọ́n ní kò ní dáa fún yẹ tí ì ṣe pé ń sáwàdà ó ń tàn wí direct ọjọ́ kù rẹ ti pín ọyẹ ni. Malam Yusuf Adépọ̀jù àwọn tí wọ́n post online after death your father that is bad something that is bad history that is bad message aya Quran swatu yes àfààní ẹ̀ẹ́dẹ̀gbàgbọ́ yé inú mi ní pé ẹ̀dẹ̀mẹ̀ yìí pé ìlú tó ń kálukú ti wá ó jìnà gan gbogbo oníkálukú wa tá à ń wá yẹn kì í ṣèfẹ́ bàbá yín ló gbé adébẹ̀ yẹn o Malam Yusuf no ìfẹ́ bàbá yín kọ́kọ́ o ìbẹ̀rù Ọlọ́run ẹsẹ̀ lẹ́ni àti ìfẹ́ tó ń kálukú ní sí ìbẹ̀rù Ọlọ́run àti ìfẹ́ tó ń kálukú ní sí gbogbo iye wa tá a wà náà kọ́ ọjọ́ orí wa jìnnà sí kárò ipa bá bàbá yín ṣèjọba pátápátá àwọn tí ó jí àwọn bàbá wa tí wọ́n tó bá bàbá yín ṣèjọba gan bẹ́yìn ọ̀bàjọ́ ọmọ gidi wọn ni wà torí ipa gidi ni kò sókù ńlá ọmọ ńlá níbẹ̀ bóbi bá tóbi bókù bá tóbi tó lògbèsè ayé tó tóbi nínú ẹ̀sìn tí ọba bí ọmọ rẹ̀ ẹ̀ ní láwọn èèyàn gidi bẹ́ẹ̀ àlùwàládù ṣe rú àbí àlùwàládù ṣe rú àbí ọmọ nìkọ̀kọ̀ bí ọmọ nìkọ̀kọ̀ bí o Malam Yusuf ètí ń ṣẹlẹ̀ wàláì tàláì Malam Yusuf Adépọ̀jù ètí ń ṣẹlẹ̀ nínú ilé yín lẹ́yìn ikú bàbá Muhammadu Jamiu Adépọ̀jù mo nígbàgbọ́ pé inú bàbá yẹn ò lè dùn sí lọ́run torí kí bàbá náà wọn láìkì wàhálà sentiment ni wọ́n láìkì àmọye ọ̀pọ̀lọpọ̀ cases àmọye ọ̀pọ̀lọpọ̀ issue tí bàbá yìí yanjú lójú ayé wọn ká tó kúrò láyé àmọye wọ́n wá kúrò láyé tán àwọn kan tó wá ń build wọ́n tún wá ń rìn ní ogun ṣé wọ́ọ̀dọ̀ yín ń bẹ̀rù lẹ́nu kó ti máa padà sẹ́yìn lórí àwọn ọ̀rọ̀ tó ti lọ ẹ wá ń kọ́ bó ń kálukú lọ́nà fún ẹ fẹ́ kó kálukú ọmọ bì
gbogbo àwọn kan mọ́lá ọmọ àfún inú súnlẹ̀tì ìṣẹ̀tì ẹgbẹ́ Babalọ́lá Báyọ̀ ṣé ọjọ́ kátẹ́ kò já gàtẹ́ ọfẹsẹ̀ méjèèjì dúró gàtẹ́gàtẹ́ ọyẹ káyè gẹ́gẹ́ ọyẹ ti bọ́sọ̀ láì gbà ṣẹ̀bẹ̀ rí àwọn olórí burúkú tí wọ́n lọ gí ọ̀rọ̀ bàbá wa ṣé Ahmed Labeeb táwọn olórí burúkú fi wá followers orí yín yọ yín wàláì alukurani rẹ̀ ìṣẹ̀dá yín yọ yín tó jẹ́ pé èmi àtọ́ládọ́gba àti kú nílòbù kó tó di pé ṣé Ahmed Labeeb ìjọba dé súnmọ́ bí láìlẹ̀dí láìláìlá kò sóògùn ẹ̀ ẹni tí ìbá fẹ́ jẹ̀wẹ̀ gbogbo wa jọ wọ́n ju wọn ìbájọ kó wa lọ station ni ẹni tí wọn ìbá kó lọ hospital wọn kó lọ ẹni tí ó kó lọ station wọn kó lọ station màá dé wà ń bẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ máa àtàkì àfáà mi kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ nínú gbogbo yìí tàbí kò sí ẹni náà tó tó bẹ́ẹ̀ bí yẹn bá dàgbà lọ́jọ́ orí màá wọlé bí ẹran Bódìjà. Malam Yusuf Adépọ̀jù ẹ̀rọ wo Suratu Yas ọ̀rọ̀ tẹ́ mọ ní o àyà 12 inna nahnu nuhyil mawta wa naktubu ma qaddamu wa asarahum wa kulla shay'in ahsaynahu fi imamin mubin. Mudassir Yusuf èyí tó ń ṣẹlẹ̀ ní pé gbogbo àwọn tí wọ́n lọ kí Malam nílòbù ẹni àwọn tí wọ́n wà pẹ̀lú Malam lọ attack bad wọ́n lè lọ kọ́ ọ̀bọ̀ ìjọmọlúàbí wọn táwọn kẹ́dẹ̀ ń lòdù ẹ̀sọ́ láì bí ọ̀gá wa ṣe Ahmed Labeeb ìjọba ẹ̀yà wọn tí wọ́n post nípa ọ̀gá nítorí kí wọ́n lọ sọ́dọ̀ Malam alájà wọn Kavila Kaula Ummul Mu'minat gbogbo Ọ̀yọ́ state Sayyidul Mu'minat Ìrẹ̀wọlé local government Ìkirè iná ni mo ń sọ yìí àwọn náà wọ́n lọ ọbẹ̀ ìjà náà tó bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n dẹ̀ ń gbé online àwọn kan tí wọ́n dẹ̀ láròjinlẹ̀ wọ́n lọ kọ́ tiẹ̀ bàbá wa Sheikh Muhammadu Jamiu Adépọ̀jù bàbá yìí dẹ̀ wọ ayé rẹ̀ wọ́n lu ayé rẹ̀ wọ́n sin Ọlọ́run dáadáa wọ́n lọ bá Ọlọ́run wọn dáadáa wọ́n pàdé Ọlọ́run wọn dáadáa wọ́n dẹ̀ tún lọ dáadáa àwọn olóríire èèyàn wọ́n dẹ̀ ṣe sìtúrà bàbá yìí lẹ́yìn ikú bàbá sọ yẹ ká wá gbé pé àtáàkì ni wọ́n máa ṣẹlẹ̀ kò dáa ẹ̀yin tá bẹ̀rẹ̀ tó ṣẹlẹ̀ ni mo ń sọ yẹn o gbogbo anybody tó dẹ̀ wá sí lóbù wọ́n wá nítorí tọ́lọ́ àti torí Malam Yusuf Adépọ̀jù kọ́lọ̀ mọ́ bàtí bàbá náà jẹ́ láíláí Malam ẹ stop àwọn tí wọ́n àtàkì àwọn èèyàn lọ́dọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà fẹ́ wá ṣàṣẹ ìjọmọlúàbí yín òun náà ń wò yí pé sáwọn èèyàn yóò tún ní kọwọ́ bọ̀ lẹ́nu ẹ jẹ́ àfáyé oníkálukú lẹ̀ fàlàyé your life for you my life is for me don't threat me because of my life don't threat me leave me alone. Bàbá kan kú máa bẹ́ ẹ kú ẹni tó bá torí ẹ gun ọ̀kadà ròde ó lè torí ẹ kú nìyẹn ìṣẹ́jú kẹsí kejì ní kú àtìyé ìṣẹ́jú kẹsí kejì ní kú àtìyé ìṣẹ́jú kẹsí kejì ní Malam bí ìṣẹ́jú 5 ẹ kí gbogbo ayé pé ẹjọ́ anybody àwọn tí wọ́n bá ti wá kí mi ẹ ń bá lọ́rọ̀ tó fẹ́ bá wọn sọ kó jọ lọ pàdé bí tí wọ́n bá ti pàdé ká má fi ìjókòó nílé yín fún ìkú ọ̀láyé bàbá wa Sheikh Muhammadu Jamiu Adépọ̀jù ká má fi ṣe bọ́stọ̀ọ̀bù ìpàdé ọ̀rọ̀ ìdọ̀tí ni wọ́n kó báwọn èèyàn inú bàbá wa Adépọ̀jù kò ọ̀dẹ̀ lè dùn sí torí bàbá gò lè wà láyé kí wọ́n lajú lè káwọn kan máa sọ̀rọ̀ síra wọn ká máa bára wọn jà bàbá ayé ṣàtúnṣe tẹ́ kó láyé ni. bàbá Adépọ̀jù bàbá dénú ilé wọn rí ṣe bá ń rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn online à ń rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sùúrù bàbá yẹn online
a rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àtúnṣe bàbá yẹn online why ẹlòmíì mọ́làmù ẹlòmíì gẹ̀tì mọ́làmù rò yí pé ó lè wá síbi ìsìnkú bàbá àwọn wá náà ẹlòmíì tí wọn ò rò yí pé ó lè pè wọ́n wá náà ó pè wọ́n náà ẹlòmíì wá náà. ṣe Islam náà lélẹ́yìí tá à ń ṣe yẹn ṣé wàá Mudasiru Yusuf mo rò bá ti gbọ́ Yorùbá mi yé èbó yìí tẹ̀ fàyẹ́ tóbi jèmi lọ mo ti sọ fún pé mi ò kàwé o èmi alẹ́ níjọ́ Sunday mo rí message online mo ní màá dé lòbù mo dẹ̀ ní program níjọ́ Monday program tí mo lọ gbowó ń bẹ̀ ni but mo fi lílọ yẹn máa jẹ pé ọba tó ti kí bàbá yọ parí ayé wọn sínú Islam pẹ̀lú ọjọ́ orí Ọlọ́run kọjọ kó fáwọn náà lẹ́mìí gígùn àtàláfíà káde pàdé Ọlọ́run dáadáa afẹ́sì ló bù mo náà mọ̀ ní ọgbọ́kọ̀ ọ̀ta alọ́ọ̀rẹ́ kú ọkọ̀ ìbẹ̀rù Ọlọ́run àti ìfẹ́ tá ní sí Malam Yusuf ni lílọ owó òjì kù àmọ́ lílọ ọwọ́ kọ̀sọ̀ bá bàbá tó lọ ọ kọ̀sọ̀ bá ọmọ rẹ tí wọ́n bí kẹ́mi wá wà ń bẹ̀ kẹ́ni kan kò fẹ́ àtàkì kú mọ̀ sọ̀rọ̀ kan online máa dín tọ̀ nígbàjú ni torí máa bí lẹ́rìn pé ṣé tí mo torí ẹ̀ wá bẹ̀ yẹn nìyẹn kò sún tọ̀hún. Mudasiru Yusuf mo ti sọ pọ́ìntì ibẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ náà ni pé kí mọ́lámù ọmọ gba gbogbo àwọn tí wọ́n àtàkì àwọn èèyàn tí ń kọ́ ọwọ́ bá àwọn èèyàn lẹ́nu kí mọ́lámù ọmọ gbà wọn láàyè mọ́ ẹni ọba dọ́dọ̀ wọn kò ṣe tásíà láàrin ìṣẹ́jú márùn-ún ìtọ́ bá mọ̀ nípa bàbá kọ́ sọ èyí tó bá jẹ́ pé nípa mọ́lámù ìjọba mọ̀ ní ti dáadáa kọ́ sọ kó kálukú ọmọ lọ kí Malam Yusuf ọmọ fààyè gba kí kankan nú àwọn ìka tí wọ́n jókòó tí wọ́n yẹ ká má fàyè gba ká máa kọ́ ọ̀bọ ẹnì kankan lọ́fun mọ́ débi kí wọ́n máa ba ìjọmọlúwàbí òǹkálùkù jẹ́. mo rò pé ṣé wàá Mudasiru Yusuf ṣe é gbọ́ mi yé. èmi tẹ́mi lọ lóbù níjọ́ Monday ìjọ́ Monday yẹn ni mo tó fojú kan Malam Yusuf láìfù rí tá a dẹ̀jọ́ bọ́wọ́. káfàlì fara lè ó tó níyànjú fún mi tí mo bá Malam Yusuf bọ́wọ́ tá a lè jọ fojú kara báyìí láyé kí mo wo programu online ìfẹ́ ni mo sì ní sí wọn. mo ní dá wa láàmú ẹjọ́ jẹ́ kí mẹ́sẹ̀gì mi ọkàn Malam Yusuf lára ṣé Ahmadu Labibu ìjọba wọ́n wá bẹ̀yẹn nísìn ẹ lọ wọ online náà wọ́n ti sọ ìwà bẹ̀yẹn di regret di àgbámọ̀ fún ìjọba ọ̀gá wa àgbà. Alájà Kàfílà Kaula àwọn náà wá bẹ̀yẹ irú oníyàwó mẹ́ta ẹgbẹ́ Bígbó oníyàwó mẹ́ta tọ́jú orí òun àtàkọ́bí mi dàrú wàláhì ó dàrú 19 ni mo ti ń jẹ́ bàbá alámọ́ní mi dẹ́ sọ mi èké kí n tó bímọ. kí là ń bá kiri náà ṣe à ń kó Islam ní àbá ń yọrọ Islam. bẹ́ẹ̀ ni náà Babalọ́lá wọn parọ́ ilé là ń sọ. ilé là ń sọ ọ̀gá wa ṣe Ahmadu Labibu ìjọba wọ́n lọ bẹ̀ wọ́n padà sọra wọn di useless láìsí àwọn àfáàtìyà. ẹdẹbẹ àwọn tàpátá tàfọ̀rọ̀ sẹ́yìn gbogbo ẹ̀yìn alùsùnà sẹ́yìn tí wọ́n ní ká máa ṣe lẹ́yìn òkú nìyẹn torí ẹlẹ́yìn lẹ́mọ́jù ẹ̀dàmọ̀kọ́ mọ́láàmù ọ̀làpọ́n
ẹlẹ́yìn lẹ mẹ́jọ ẹlẹ́yìn lẹ dáa jù ṣé story tí wọ́n ń kọjá lọ lẹ́yìn ikú bàbá wa Sheikh Muhammadu Jami Adépọ̀jù ṣé story gidi nìyẹn. Gbogbo àwọn tí bá wá tóbi gbogbo tí ń lọ kí mọ́lám ẹ̀ ń wá gbìyànjú àti fẹ́ faṣọ ya máa la ṣe fẹ́ rí òkè ayé yín. Gbogbo àwọn tí ń tóbi tó ń kálukú fi lé àtọ̀nà rẹ̀ lẹ̀ tó ń kálukú fi bùkátà tó fẹ́ gbọ́nú ayé ẹ̀ lẹ̀ tó tún fi ẹ̀mí ẹ̀ sílẹ̀. Torí pé kálukú ti mọ̀ pé al-mawtu baabu wa kullu an-nasi ra'ilu. Ya layta sirriya ba'da al-mawti madaru. Wàláhì mo fi Olódùmarè ọba tó láyé lọ́run búra tó kọjá pé àwọn ò tí ì kú nílòbù níjọ́ Monday lẹ́ńdẹ́rù tẹ́ǹdẹ́wò sí ọ̀gá wa Sheikh Ahmed Labeeb ìjọba mo fi tó tí máa pàdé ọba tó ní mi búra ẹni tí ó kú ó kú ẹni tí ó ṣèṣe ó ṣèṣe ẹni tí òun ọlọ́pàá máa kú à ń bẹ̀ yẹn jọ náà ni. kéwọn ní yí àgbà ọ̀gá mi ò fura ní Sheikh Ahmed Labeeb ìjọba àwọn rèé pọ̀ lórí ire ni wọ́n ní wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nù wọn olórí ibú pọ̀jù olórí ire lọ láàrin wọn. fáàkùmọ́sọ sùnmùrà ìtura lẹ̀ bọ̀tì àwọn ti ròyìn pé àwọn eléyìí èèyàn ni wọ́n mọ̀ ẹgbẹ́ èèyàn rádaràda lọ́pọ̀lọpọ̀ wọn. ẹnìkan yóò máa kọ́ bọ̀ mí lọ́fun tó o bá lọ́rọ̀ tó fẹ́ bá mi sọ jẹ́ ká pera wa sójú àgbò já pàdé lọ́nláìn ṣé bó níbi tá a ti ń lẹ́kọ̀ọ́ mọ́ra wa. gbàwá wà nílòbù ẹ̀ẹ́dẹ̀rú tẹ́ dẹ́wọ̀ pẹ̀lú àfa wa sí wọn wàláhì irọ́ ni tẹ́ ẹ bá wá pé ẹ̀ lè lọ pé tẹ́ ẹ bá wá pé ẹ wàláhì Rabbul Kaaba Kùránì rẹ̀ tí ó bá dàrú tí ó bá bàjẹ́ kò lè tó ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ Sumaratul Mumini ta ló láàfà ìṣe wàhálà ta ló láàfà ìjà kò tí ì délẹ̀ ni fi jubuni àrùn wà fílì kìdáàbì makirumatun wà ní mọ́rẹ̀ bí jubuni láyà jubuni kàdáàbì Malam Yusuf àbúrò ní sẹ́yìn lẹ́yìn ikú bàbá Ọlọ́run ní dá ilé àmì kò ní ra ilá rẹ̀ yọba ni tẹ́ bàbá náà sáfẹ́fẹ́ rẹ̀ ẹ lọ chẹ́ẹ̀kì àwọn àfa yẹn o torí ẹlòmíì lẹ́fẹ̀ẹ́ wá kí tó náà ti múra wọn wá tó bá dogun tó bá dọdẹ Ọlọ́run ní jẹ́ jẹ̀bi o torí wọ́n sọ pé táwọn kan ti ṣáájú o subhana rabbika rabbil izzati amma yasifun.